gbogbo ìràwọ̀ pátá ẹ wá gbọ́ ohun tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní gangan tí ń ṣe ọjọ́ Monday October 27 ọdún 2025 tá a wà nínú ẹ̀ yìí. Ó kí Ọlọ́run ọba mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, àtórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyànmọ́, ojúbọ ọkùnrin, ojúbọ obìnrin. Mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó jẹ́ ìwúlò àti àǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń share rẹ̀ ẹ ní fi gbọ́mọ sin, ẹ ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Ìdùmarè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kanran yan Aries tàbí láàrin March 21 sí April 20, ara yín máa yá gágá tílẹ̀ ọjọ́ tòní àfi ṣú ni o, látàrí pé gbogbo nǹkan kíkan tí ẹ ń ṣe látijọ́ mẹ́ta lórí iṣẹ́ yín gbogbo ẹ máa padà jà sí bí ẹ ti ṣe ń fẹ́ o, tó ṣe pé ọkàn yín máa balẹ̀ pẹ̀sẹ̀ lórí iṣẹ́kíṣẹ́ tí ẹ bá ń ṣe lọ́jọ́ tòní. Ẹ má wá ṣe ròyìnròyìn nípa ohunkóhun rárá. Ẹ ń jẹ́ ara yín kẹ́ tẹpá mọ́ṣẹ́, kẹ́ ní ìrẹ̀lẹ̀, kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú. Wáìnì jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 11 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20, ó ṣeé ṣe kẹ́ ṣalábàápàdé ènìyàn tuntun lọ́jọ́ tòní tó ṣe pé ẹ máa rí ẹ̀kọ́ kan àbí nǹkan kan lára wọn. Bí ẹ ṣe wá ń ronú lénìí máa tún yàtọ̀ sí tàtẹ̀yìnwá o, tó ṣe pé ìrònú yín lè ṣéǹjì pátápátá. Lọ́jọ́ tòní ẹ má sọ pé bóyá ẹ̀kọ́ àbí ẹ̀ nímọ̀ nípa nǹkan kan. Ẹ rí dájú pé ẹ wá ìmọ̀ lọ́jọ́ tòní. Gbogbo ẹ̀kọ́ tẹ́ bá kọ́ lọ́jọ́ tòní á jẹ́ tó ṣe pé á ràn yín lọ́wọ́ púpọ̀ lọ́nà gbọ́ọ̀rọ̀. Lọ́jọ́ tòní ó dára púpọ̀ kẹ́ ṣe àwọn nǹkan tó ṣe pé á mú káwọn tó rọ̀gbà yín ká kínú wọn dùn káyọ̀ wọn kún. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí, ẹ wà active kẹ́ sì wá ìmọ̀ lénìí pẹ̀lú. Blue jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21, inú yín máa dùn láti inú wá lọ́jọ́ tòní. Ẹ máa wá gbogbo nǹkan tó dàbí ìrọ̀rùn àti ìfọ̀kànbalẹ̀ pátápátá. Kò sí nǹkan tẹ́ ẹ̀ ní ṣe lọ́jọ́ tòní láti fi wà lálàáfíà, láti fi wà ní ìrọ̀rùn, láti fi wà ní ìfọ̀kànbalẹ̀. Ó dára kẹ́ lọ àkókò àti ìgbà pẹ̀lú àwọn olólùfẹ́ yín. Ẹ relax kẹ́ enjoy ara yín dáadáa lénìí, kẹ́ free mind yín. Ẹ má ṣe ohun tó lágbára jẹ̀mí yín lọ. Ẹ fi ìfẹ́ tòun tọ̀yàyà hàn sí àwọn ènìyàn, kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú. Red jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22, lọ́jọ́ tòní àwọn nǹkan tí ẹ ń fẹ́ ṣe àtàwọn nǹkan tó ṣe pé ó kún níwájú yín tẹ́ fẹ́ mójútó púpọ̀ ó ṣeé ṣe kí yẹn jẹ́ kí àìbalẹ̀ ọkàn díẹ̀ fẹ́ máa wà fún yín bákan lọ́jọ́ tòní o. Kó dàbí ìgbà pé ọkàn yín kún fún oríṣiríṣi nǹkan, èròǹgbà lọ́tùn lósì àtàwọn nǹkan tẹ́ fẹ́ gbé nígbésẹ̀. Lọ́jọ́ tòní ó ṣeé ṣe káwọn nǹkan tó dàbí ìdíwọ́ dènà kankan láàyè iṣẹ́ kó tún fẹ́ ṣàkóbá fún ìdára ẹni lójú yín o. Lọ́jọ́ tòní ẹ má wulẹ̀ pressure ara yín ju bó ṣe yẹ lọ lórí ohunkóhun. Ẹ accept gbogbo nǹkan kí nǹkan tó bá wáyé lọ́jọ́ tòní bí ìgbà pé nation ló gbé wá bẹ́ẹ̀ o. Lénìí kí ẹ wulẹ̀ gbájúmọ́ àwọn nǹkan tó ṣe kókó fún yín láti gbájúmọ́ kí ilẹ̀ sì tó ṣú, nǹkan máa tún yàtọ̀ tó sì jẹ́ pé inú yín máa padà dùn pé ẹ gbájúmọ́ nǹkan tó yẹ kẹ́ gbájúmọ́ dáadáa lénìí. Ẹ mọ́kàn ara yín balẹ̀, ẹ ní ìrètí pé gbogbo nǹkan ti dá, ẹ sì rí dájú pé ẹ fi ìpìyà ṣe ohunkóhun lénìí pẹ̀lú. Light green jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 11 kọjá ìṣẹ́jú 15 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ iná tó gbóná riri Leo tàbí láàrin July 23 sí August 22, ó ṣeé ṣe kí ẹ rí àwọn nǹkan ìyàlẹ́nu rẹpẹtẹ lọ́jọ́ tòní tí á sì jẹ́ kára yín yá gágá púpọ̀ láti fún yín ní ìgboyà àti ìrètí tó pọ̀. Lọ́jọ́ tòní ìbáṣepọ̀ yín àtàwọn olólùfẹ́ yín á dára púpọ̀ o, tó sì jẹ́ pé ó dára púpọ̀ láti lo àkókò àti ìgbà pẹ̀lú wọn lọ́jọ́ tòní. Lọ́jọ́ tòní tẹ́ bá rí pé bóyá wà bí nǹkan kan wà láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín kan, rí dájú pé ẹ parí ẹ̀ pátápátá. Ìyẹn á tún jẹ́ kí ìbáṣepọ̀ yín kó wọnú ara sí dáadáa. Ẹ múra dáadáa lénìí kí ẹ dùn rí lójú. Ẹ ṣe dáadáa sáwọn ènìyàn kí ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́. Yellow jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 23, lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láyìíká yín kó dàbí ìgbà pé kò tẹ́ yín lọ́rùn, tàbí kó ṣe pé àwọn èèyàn tó rọ̀gbà yín ká bóyá ń hùwà tó ṣe pé ìwà tí ó tẹ́ yín lọ́rùn rárá, bóyá ẹ ti ń expect púpọ̀ jù látọ̀dọ̀ wọn ni, tàbí kó ṣe pé bóyá ẹ̀yin fúnra yín ti ń create time púpọ̀ jù fún wọn. Gbogbo ọ̀nà pátápátá ẹ rí dájú pé ẹ̀kọ́ bí ara sí gbogbo nǹkan kíkan tó bá dàbí disappointment èyíkéyìí tó bá wáyé látọ̀dọ̀ wọn lọ́jọ́ tòní. Kí ẹ sì má lérò ń gbá pé bóyá bí ẹ ṣe ń ṣe gangan gẹ́lẹ́ làwọn ẹlòmíì ṣe máa ṣe. Ẹ̀yin ṣáà ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín. Ẹ free ara yín dáadáa kí ẹ wà positive. Kẹ́ gbájúmọ́ nǹkan tó ṣe kókó fẹ́yìn láti gbájúmọ́. Bẹ́ẹ̀ sì ni lénìí kẹ́ má finú tọ́yàn rárá, kẹ́ má gbára léèyàn rárá lénìí o. Royal blue jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí.
aago kan ní ọ̀sán sí aago méjì ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ márìmí fún Libra tàbí láàrin September 24 sí October 23 lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí ẹ fẹ́ kùgìrì gbégbèsẹ̀ lọ́jọ́ tòní tó sì jẹ́ pé ẹ ní láti kíyèsára dáadáa, ẹ wòye sí nǹkan tí fẹ́ gbé nígbésẹ̀ dáadáa lọ́tùn lósì, ẹ wòye sí dáadáa, ẹ wòye sí ọ̀nà tó gbàdára àtọ̀nà tí ò ní gbàdára, ẹ wo advantage kẹ́ wo disadvantage ẹ̀ dáadáa lọ́jọ́ tòní yìí bá jẹ́ kí nǹkan náà kí ó máa lọ bó ṣe yẹ kó lọ kẹsì rí dájú pé nǹkan tó dàbí experience tí ẹ kò nífẹ̀ẹ́ sí èyí tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ẹ gbé gbogbo ẹ̀ kúrò lọ́kàn pátápátá kẹbẹ̀ tí gbé ìgbésẹ̀ tuntun lọ́jọ́ tòní má dá sọ́rọ̀ tí wọ́n pè é sí àbẹ́ tí ó kàn yín lénìí. ẹ ní ìrẹ̀lẹ̀ kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ pa àwọn àṣírí kọ̀ọ̀kan yín mọ́ pẹ̀lú aago 12 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ brown sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 24 sí November 22 ẹ jìnnà sí gbogbo nǹkan kí nǹkan tó bá dàbí nǹkan tó ń ṣẹlẹ̀ láyìíká yín èyí tó ṣe pé kò jẹ́ kọ́kàn yín balẹ̀ lọ́jọ́ tòní. ẹ rí dájú pé ìwà tẹ́ ń wù ó jẹ́ wà tó dára kẹ́ sì jìnnà sí gbogbo nǹkan tó dàbí wàhálà bí fanfà pátápátá lọ́jọ́ tòní. ẹ má wulẹ̀ wà wò kọ́ ṣe ẹlòmíì rárá bọ́lá ṣe dá yín gẹ́lẹ́ báyìí ni kí ẹ máa ṣe lọ́jọ́ tòní lénìí sí ìrètẹ́ bá wọn pé bíbá yìí ó tẹ́mi lọ́rùn láti wà ń bẹ̀ ẹ má wulẹ̀ pẹ́ ń bẹ̀ rárá ẹ wulẹ̀ kúrò ń bẹ̀ ó dára púpọ̀ kí ẹ dáwà ju kí ẹ wà pẹ̀lú àwọn tó ṣe é pé wọ́n máa mú kí inú yín bàjẹ́ àbí tí wọ́n máa ṣe àkóbá fún mọ̀lára yín lọ lọ́jọ́ tòní. ẹ má finú tọ̀yàn rárá ẹ má gbára léèyàn rárá ẹ ṣe nǹkan yín létò ètò ẹ fọgbọ́n àtòyé tọ́lọ́ fún yín ṣe ohunkóhun ẹ rí dájú pé ẹ make plan dáadáa lọ́jọ́ tòní kẹ́ sì ṣe prayer kọ́lọ́ gbé yín borí àwọn ọ̀tá ẹ gbọ́dọ̀ wọṣọ blue ẹ sì gbọ́dọ̀ wọṣọ green náà lénìí ṣùgbọ́n gbogbo kọ́lọ̀ tó kù pátá lẹ lè wọ̀ yàtọ̀ sí àwọn kọ́lọ̀ wọ̀nyí aago 2 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. ẹ̀yin oníràwọ̀ iná àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22 àwọn nǹkan dáadáa máa ṣẹlẹ̀ nígbésí ayé lọ́jọ́ tòní agbára káká máa wà fún yín ọpọlọ yín á wà very stable dáadáa àkókò tí tó wáyé láti gbájúmọ́ àwọn nǹkan tó ṣe é pé á mú kí ìlọsíwájú àti ìdàgbàsókè kó dé bá ọ̀rọ̀ iṣẹ́ yín lọ́jọ́ tòní kẹ́ enjoy ara yín kẹ́ lo àkókò àti ìgbà pẹ̀lú àwọn olólùfẹ́ yín ẹ ṣòtítọ́ ẹ ṣòdodo láwùjọ àwọn èèyàn má kàn jíjú bó ṣe ẹ lọ lórí ohunkóhun ẹ wà focus kẹ́ sì tẹpá mọ́ṣẹ́ lénìí pẹ̀lú brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 8 kù ìṣẹ́jú 15 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. ẹ̀yin oníràwọ̀ èrò pé lérúkú Capricorn tàbí láàrin December 23 sí January 19 ìgbà míì wà tó ṣe pé ẹ máa tètè máa bínú nǹkan kéékèèké á tètè máa múnú bí yín lọ́jọ́ tòní ẹ máa fẹ́ gbájúmọ́ àwọn ọ̀nà tó ṣe pé ẹ lè gbà láti rí dájú pé ẹ lé gbogbo nǹkan tí ó tọ́ ìkú ònú ìgbésí ayé yín pátápátá gbogbo àwọn nǹkan tó dàbí gbà pà ń bínú ṣẹ́ṣẹ́ṣẹ́ kò dára rárá o á ṣàkóbá fún múdù yín kódà tún ṣàkóbá fún múdù àwọn tó rọ̀gbà yín ká ni lénìí kí ẹ rí dájú pé ẹ ṣàwọn kan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún ẹ má tàṣejù bọ ohunkóhun ẹ tẹpá mọ́ṣẹ́ lénìí ẹ má jẹ́ kára ya yín ju bó ṣe yẹ lọ kẹsì fọgbọ́n àtòyé tọ́lọ́ fún yín ṣe ohunkóhun lénìí pẹ̀lú blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 19 ọ̀pọ̀ yín ó ṣeé ṣe kí ọpọlọ yín jí pépé lọ́jọ́ tòní kára yín sì yá gágá púpọ̀ gbogbo àwọn akitiyan tẹ́ ti ń ṣe gbogbo àwọn nǹkan tẹ́ ti ń lé pátápátá láti bí ọjọ́ pípé ó ṣeé ṣe kó bẹ́ẹ̀ sí bí èso rere báyìí lásìkò yìí ó ní ààyè iṣẹ́ gan àwọn tó rọ̀gbà yín ká àbáwọn tẹ́jọ́ ń ṣiṣẹ́ wọn á gbáradì láti ràn yín lọ́wọ́ wọn á tì yín lẹ́yìn dáadáa lọ́jọ́ tòní ó dára púpọ̀ kí ẹ jáde lọ lọ́wọ́ ìrọ̀lẹ́ láti lo àkókò àti ìgbà pẹ̀lú àwọn olólùfẹ́ yín tàbí àwọn ọ̀rẹ́ kẹsàn àwọn kan tá mú kí ní dùn káyọ̀ yín kún kí ẹ gbafẹ́ ẹ rí dájú pé ẹ gbájúmọ́ṣẹ́ dáadáa lénìí ẹ ṣe dáadáa sáwọn èèyàn ẹ ní ìrẹ̀lẹ̀ kí ẹ sì wà determine ẹ sì lómìnira láti káàkiri lọ bíkíbi lénìí láti lọ́wọ́ oore tàbí gbafẹ́ kò sí wàhálà rárá góòdù jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. ẹ̀yin oníràwọ̀ omi tí kì í ru Pisces tàbí láàrin February 20 sí March 20 ọ̀pọ̀ yín ó ṣeé ṣe kó ṣe yín bí ìgbà pé kẹ́kọ̀ọ́ free pátápátá kó dàbí ìgbà pé kẹ́kọ̀ọ́ máa gbafẹ́ kẹ́kọ̀ọ́ enjoy ara yín pẹ̀lú àwọn tó súnmọ́ yín ní ọjọ́ tòní dára púpọ̀ láti fi làkókò àti ìgbà pẹ̀lú àwọn olólùfẹ́ yín ẹ rí dájú pé ẹ gbádùn àsìkò yìí dáadáa kí ẹ sì má ṣe jẹ́ kí ọ̀rọ̀ iṣẹ́ kó mú lọ́kàn yín ju bó ṣe yẹ lọ lọ́jọ́ tòní ẹ má fúnra yín ní pressure lórí iṣẹ́ rẹpẹtẹ ju bó ṣe yẹ lọ ẹ free mind yín dáadáa kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn ẹ bá wọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín kò sì wá dára kí àṣálẹ́ òní kí ẹ sùn láì tọ́nà sùn o white jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 11 láàárọ̀ sí aago 1 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 090
33897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.